bá ń kí o ọmọ mi. èrò bá ń ká ṣáàbì pé ó kú ọdún. ẹ bá ń kí ọmọ mi. MC Blessing náà. ọmọ níyì ọmọ lásán ọmọ náà nídẹ nílé ayé. gbogbo ọgbọ̀njọ́ nínú oṣù kẹta ọdún lọ́jọ́ bí ọmọ alálùbáríkà Firdaus Ayọ̀mídé Àṣàbí òkú ọdún o. ọlọ́run ọba òní jẹ́ ọ̀fọ́dún èyí ṣàṣemọ ìlàyé àláòrà bí òní jẹ́ ọ̀parẹ́ máyé. adúmáàdán ọmọ olóríire òkú ọdún o. mi ò ṣàdédé mọ̀ rárá yeye tó bí ọlọ́mọ ọmọ wùmí Mọ̀nsúrà ọmọ ojúlarí ló fi tó mi létí. ó pò ní lọ́jọ́ bí ọmọ rẹ̀. ó ní bá balógun ẹrú tá a níwọ̀n fọ ọgbọ̀n ọmọ làdélé ọmọ náà láṣọ ẹni alásàbí òkórí jẹ́ kọ́ ọpẹ́ láyé kánrin kése kọ́ ọ̀pọ̀ láàárọ̀ kọ́ ọ dàgbà láyé kọ́ ọ bá wọn ní nǹkan àgbà yára mọ́ sàmí àdúrà ó jàre ọmọ olóríire kọ́ ọpẹ́ bí mọ́pẹ́ ṣe é pẹ́. Ayọ̀mídé o ayọ̀ ò ní tán láyé rẹ Firdaus ara ò ní ní ọ́ ara kì í ní ọ̀gẹ̀dẹ̀ láéláé ara ò ní ní ọ́ lọ́lọ́ ọlọ́run ọba gbogbo ẹbí ara ọ̀rẹ́ àtójúlùmọ̀ pátá ń ló kí ọ wọ́n kí ọ kú tọjọ́ bíi tòní tó tún bá ọ láyé látòrí ìyá wa àgbà ojúlarí tí í ṣe ìyá ayẹyẹ tó bí ọ lọ́mọ wọ́n kí ọ dáadáa ìyá Ràṣídà ń kọrin tí sọ̀rẹ́ ìyá rẹ ìyá Mahfuz ìyá Pèmísíre ìyá Àfẹ́ Olúwa gbogbo wọn pátá ló kí ọ kú ọdún o Mubarak àti Mubarak wọ́n kí ọ dáadáa àwọn àbúrò rẹ gan wọn ò gbẹ́yìn rárá gbogbo wọn ló kí ọ Farida Ìfẹ́ Olúwa tó fi dórí Marcia Olúwa Pèmísíre gbogbo wọn ló kí ọ wọ́n ní kọ́ ọpẹ́ láyé kánrin kése Oyíndà àti Ìràdà àwọn náà wọ́n kí ọ gbogbo ẹbí ojúlarí lápapọ̀ wọ́n kí ọ wọ́n ní kọ́ ọpẹ́ láyé kánrin kése kọ́ ọ̀pọ̀ láàárọ̀ alásàbí o òṣòkè òní jẹ́ ọ̀fọ́dún èyí ṣàṣemọ yá mọ́ sàmí kó o gbé tó àdúrà mi ọ̀yá o já tẹkọ̀ létí kárẹ́lẹ́ àwọn baba tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ gbàjà Àjíṣọlá nìyẹn ọmọ ọba kẹ́lẹ́ ojú ogun òkò gbogbo àlàkẹ́ ọmọ ajíbọ̀rọ̀ tó ti gbàjà bọ̀ ikú ẹlẹ́rìn nìyẹn ọmọ Àjíṣọlá òjòwú yọkọ lẹ́nu ọ̀fàfàmọ́fà bí ń gbàjà ojú ló ṣe méjì wọn àwòrán ẹsẹ̀ ló ṣe méjì wọn ayẹ̀nù bíbàdí bá ṣe méjì lé àwọn baba tó bí ọlọ́mọ wọn á jòkó sórí ẹ̀ ní téńté ogójì èèyàn dúró ọgọ́rin ẹsẹ̀ lọ́jẹ́ ilẹ̀ Àjíṣọlá ọmọ abowú yọkọ lẹ́nu ọ̀fàfàmọ́fà bí ń gbàjà ọ̀dàjà ń dájà ọjọ́ tá a dájà ń gbàjà ọjọ́ tá a dájà ń rèsí ẹlẹ́rìn ikú ẹlẹ́rìn ọ̀nsọ̀pọ̀jà baba òun ni òkò ọ̀nsọ̀pọ̀jà baba òun ni àbàjà ọ̀nsọ̀pọ̀jà baba òun ni wọ́n kó wọn lọ síwájú Aláàfin Ọ̀yọ́ ọba Abíọ́dún wọ́n ní kú ẹ̀rín lọ́mọ̀nàjà baba rẹ lọ èsì mọ̀nàjà baba rẹ lọ àbàjà mọ̀nàjà baba rẹ lọ ọ̀pẹ́ kò jìnnà ọjà ń di lílò ń gbàjà ó di lílò rèsí ẹlẹ́rìn Àjíṣọlá ọmọ ọba kẹ́lẹ́ ojú ogun àràgẹ́dẹ́ gúdù ọba àgbàjà òkò wẹ́kú ìdí ẹ̀ wẹ́kú òkò mọ́tẹ́mí ilẹ̀ wọn bá torí ẹ̀ níwá ohun mọ̀ bá wá ojú torí ẹ̀ nílọ nílé baba tó bí ọlọ́mọ ńlẹ̀ ilé ìyá rẹ̀ ń kọ́rí ọmọ ojúlarí ọmọ ẹlẹ́mọ̀sọ́ ojúlarí làásòdodo àṣẹyìndé ní ọwọ́ pọ̀ sàṣẹyàn ní fẹ́ni lẹ́yìn bá àsí ńlé tẹ̀rùtọmọ ní fẹ́ni lójú ẹni ta ni ọ̀bá tún fẹ́ni lẹ́yìn bí òsọmọ ẹni ọmọ amórípo kàníjà ń kàre ńlẹ́ o Firdaus Ayọ̀mídé Àṣàbí ọlọ́jọ́ bí mani wọn kì ọ́ wọn òwúlẹ̀ sọ ọ́ lẹ́nu ni yeye tó bí ọlọ́mọ ọmọ wùmí Mọ̀nsúrà ọmọ ojúlarí lónìí ó ti sọdún èyí náà